adúpẹ́ o kàyéfì ńlá ìyá yìí ti wá sí Àgbàlá Gabriel ojú ìyá yìí ti là ìyá yìí ti ríran ó ti wá jẹ́rìí ìyá yìí ló wá sí Àgbàlá Gabriel tí ẹ bá rántí ìyá yìí ẹ̀yin tí ẹ rántí tí ẹ ń wo fídíò tí à ń gbé wá ní Holy Jesus TV nípa Àgbàlá Gabriel tí ẹ bá rántí ìyá yìí ti wá o ojú ẹ ti là ó ti ríran wọ́n ti ṣe operation ojú yẹn báwo ló ṣe ṣẹlẹ̀ ó ṣàlàyé bí ṣu ṣe pa bí ọ̀bẹ ṣe kún ẹ wá gbọ́ ẹ wá wo fídíò yìí kẹ wò láwògbádùn ó yẹ jẹ́ ká dìjọ lọ wò. Are you sure? Are you sure? Obìnrin tó rìnrìn ẹ̀dà ẹ sáré à ń gbé wa náà obìnrin tó ní kó lọ ṣe operation lọ́jọ́ sí ṣé ẹ gbàgbé wọ́n ti lọ ṣe ẹ lè ríran ẹ bọ́ sáájú kámẹ́rà so báwo ló ń ṣe yín báyìí. Wọ́n ní ṣe lè ríran. Ṣé ẹ lè ríran? Mo ríran. Ó yá fúnra yín ẹ lọ bí wọ́ọ̀ yẹn lọ fúnra yín ẹ lọ síbi wọ́ọ̀ yẹn fúnra yín. Ẹ wá gòkè kí ẹ wá ẹ gòkè bí báyìí ná ẹ gòkè díẹ̀ ẹ gòkè bẹ́ẹ̀ wáò 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 ẹ padà díẹ̀ o díẹ̀ o wáò ẹ má bọ̀ mo ṣe bẹ́ẹ̀ lè rán bàbá wájú Ọlọ́run bí ni mo ṣe bẹ́ẹ̀ lè dúpẹ́ lọ́wọ́ wọn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà ẹ ṣé gan-an mo ti lọ ṣojú mi o mo ti lọ ṣe ẹrẹ kan ni mo ṣe oṣù kẹrẹ kan tí mo fẹ́ ṣe ẹ ràn mí lọ́wọ́. Dúpẹ́ pé ta ló ní ẹ bèrè lọ́wọ́ dúpẹ́ pé tí wọ́n ṣe kan. mo dúpẹ́ lọ́wọ́ yín pé mo ti lọ ṣojú mi o Ọlọ́run á máa bùkún yín ibi tí ẹ ti mọ́wọ́ náà àgbà náà ní wọlé o ojú ò ní tì yín ẹ ní tàràkà ẹ ní rágò. Olúwa ṣeun so ẹnìkan kó aṣọ wá wọn kó aṣọ wá àti ẹsẹ pín díẹ̀ ní sọ. Rárá ẹlẹ́yìn ó ti ṣe wọ́n ní nẹ́tíwọ́ọ̀kì nílẹ̀ kan ṣàgbé kò lè má ṣe bẹ́ẹ̀ so obìnrin yẹn ti ṣe ó ti ṣe ojú ẹ̀ so àwọn èèyàn fẹ́ jẹun oúnjẹ ọ̀fẹ́ bá ṣe máa ń ṣe mo gbàdúrà Ọlọ́run ibi tí ìpèsè ilé ti wá Ọlọ́run yóò fi ọ̀pọ̀ rọ́pò sí i. Àwọn òde rí ànúgbà, àwọn orí ògùn Ọlọ́run, yóò di tiwa. Ìwà ya oúnjẹ sí mọ́, ó lò fún ògo rẹ̀. Gbogbo oúnjẹ ìkó pọ̀ sí, kó lè bá a tó. Gbogbo ojú kó pọ̀ sí, ọbẹ̀ kó pọ̀ sí, ọmọ kó pọ̀ sí, ẹja kó pọ̀ sí, ẹ̀bà kó pọ̀ sí, ìmí náà kí n pọ̀ sí, àbọ̀ náà kó pọ̀ sí, àwọn tí ó sábẹ̀ káwọn náà pọ̀ sí, ṣùgbọ́n àwọn tí ó jẹ́ káwọn pọ̀ sí. Ó lè kárí àláwọn tí ó yẹ kó má pọ̀ sí ó dà ẹ pọ̀ sí ìjọba pọ̀ sí kí lè gbé. Aláìní tẹ̀lé jẹ ẹ̀fẹ́ pọ̀ sí ó dà ẹ lọ pọ̀ sí. Ẹ̀yin náà máa pọ̀ sí ó dà ẹ máa pọ̀ sí ẹ jẹ́ ń gba ilé inú yín kó máa fẹ̀ sí. Ẹ bẹ̀ kí ni yóò máa fẹ̀ sí ó dà inú yín kó kéré ó dà kékeré àti yóò yí. So ẹ̀yin wọlé fẹ́ aṣọ àwọn olómi àkọ́ ẹ̀yin tẹ́ fẹ́ aṣọ àwọn aṣọ yẹn ni wọ́n máa kó afẹ́ pín àwọn aṣọ yẹn aṣọ ilé ò fa ìdá ta ló fẹ́ ó yá ẹ bá ti ń fẹ́ máa náwó ilé èkó ní. Ó yá white lace ni o ìfẹ́lẹ̀. So màmá láti Èkó ni wọ́n ti gbé àwọn aṣọ yìí wá èèyàn ńlá kan ló gbé wá ògo ní fọ́nà lókè ọ̀run wọ́n ní a máa dárúkọ wọ́n ní ká pín fáwọn arúgbó wọ́n ní a pín fáwọn arúgbó. Oh yeah, I'm
Wọ́n yóò ti gbà ṣẹṣẹ́ nígbà tó gba aṣọ ó sì gbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ sí. So màmá wa kan náà ní ká pé àwọn aṣọ yìí láti Èkó wọ́n ṣe àwọn aṣọ àgbàlagbà ní kò sí ní ta mọ́ ayé kò sí ní ta mọ́ lọ́rùn wọ́n dẹ̀ ṣojú àná wọ́n dẹ̀. Ẹ àti sáré pẹ̀lú aṣọ ẹ wọ aṣọ. Ẹ tún dáwò. Ó ń bì.
ló tún dé. No, pé mò ń gbé báyìí, mò ń ẹ̀kọ́ sí ọ̀kan. Eléyìí mo ń bọ̀. Ó gbọ́ stash náà. Máa gbọ́ stash. Ẹ̀gẹ́ máa mú dádì. Àti Ayan Philip. Ewo. Ó ti tán ni. Ló tó wù wọlé. Yòókù dà. Mẹ́ta ni. Wọ́n ti gba àwọn kíní ilé yìí. So, wọ́n ṣe bá mi báyìí sọ̀rọ̀. Ẹ máa bọ̀ ẹ máa sábẹ̀ wọlé sábẹ̀ ṣí ẹ. Ó yẹ ẹjọ́ owó sábẹ̀ yìí. Ẹ̀yin náà máa pọ̀ ẹ̀ máa pọ̀ ẹ̀. Máa kó ẹ̀ bá ń tí wà fọwọ́ rẹ̀ máa ẹ máa kó ẹ̀ bá yẹn kó máa fà. Paul, non, ok. Mais ok, mo fẹ́ yí báyìí, mo fẹ́ lọ dó sẹ́yìn wọn. Jẹ́ kó báyìí ó yá o, jẹ́ ó yá o. Jẹ́ ó yá mọ́. Ṣé wọ́n ti tọ́jú ẹ̀dọ̀ ẹ̀ padà? Ẹ̀yà kan lọ pọ̀ kan.
So the Lord bless you. Thank you for your love. Thank you for your kindness, your support always. Ẹ̀yin èèyàn wọ̀nyí ní jábọ́. Àmín Jésù. Ìrànlọ́wọ́ yín ó ń jẹ́ kí foundation yìí ó ń jẹ́ kó máa sáré. Kò jẹ́ kó tẹ̀síwájú nìkan. And for we are flying. Ẹ̀yin tó lọ ń lò ẹ̀yin náà ní jábọ́. Àmín Jésù. You are there anytime. Ń wà bẹ́ẹ̀ ní gbogbo ìgbà. Tá bá ti pè yín pápápá ẹ ti jẹ́ wa. Ọlọ́run fi yín síbẹ̀. Yín tẹ́ fi kú mi ò ní ṣẹlẹ̀ sí. Àmín Jésù. Tí a fi tẹ́ lọ́wọ́ yín àbí tí nǹkan fi lè tán lọ́wọ́ tí kò ní ṣẹlẹ̀ sáà mi. Àmín Jésù. Ọlọ́run tó ń pèsè yóò tún mọ́ máa pèsè. Àmín Jésù. A ó rí ànọ́gbà wa. A ó rí ìrànlọ́wọ́ lọ́wọ́. I want to sincerely appreciate our lovers. Lovers all over the world. Lovers all over the world. I went so many people. Lovers all over the world. So I want to appreciate your wonderful support. Everything in them man náà wọ́n ti bẹ̀rẹ̀ operation. Àǹtí tó wá ń sìn ojú ẹ̀fọ́ ni wọ́n dẹ̀ ṣe operation fún. Àwọn mẹ́ta la gbégbà yẹn. Méjì ni wọ́n ní wọ́n lè ṣe mọ́. Àwọn ti dàgbọ́ ní Ọlọ́run kò fún tọ́lọ́run lè ṣe. Bẹ́ẹ̀ àǹtí wọ́n ló lè ṣe. Ó dẹ̀ ti lọ ó ṣojú kan. A lọ ṣojú kejì nípa orí bẹ́ẹ̀ lọ́hùn. Ẹlẹ́sẹ̀ náà tó ní kíní ẹ̀sẹ̀ wọ́n ti gbé. Wọ́n ti wà ń bẹ̀. Ọ̀la ń dé tẹ̀. Àwọn days tán fáwọn èèyàn. To God be the glory. Great things are doing. So a fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin lólùfẹ́ wa ẹ̀ ní jábọ́ ẹ̀ ní jábọ́ ẹ̀ ní jábọ́ ẹ̀ ní rí dàmú ẹ̀ ní rí wàhálà ẹ̀ ó rí àánú gbà ẹ̀ ó máa tayọ ẹ̀ ó máa ga sí ẹ̀ ò ní ṣubú ẹ̀ ò ní gbọ́fà àánú yóò jẹ́ ti yín in the name of Jesus. Oúnjẹ ọ̀fẹ́ tá a máa ń ṣeré o ẹ̀yin wo ni ẹ̀yin tẹ̀ ń sọ́kọ́ tiwa kò ní sún kò ní rẹ́yìn ó tún wù wá ká túbọ̀ máa ṣe sí i. We love to do this more. Oúnjẹ ọ̀fẹ́ tá a máa ń ṣe táwọn èèyàn máa ń jẹun. Oúnjẹ ọ̀fẹ́ tá a máa ń ṣe so àṣẹ ń ṣe o torí àwọn èèyàn ń jẹun ọjọ́ mi tá a bá dáná a máa pín owó oúnjẹ fáwọn èèyàn ojoojúmọ́ kọ́ là ń dáná because iná yẹn máa ń lọ fà àká fáwọn èèyàn 1,000 1,500 or 2,000 that means tí stress bá wà láti dáná because tabadáná yẹn lẹ́ẹ̀kan bí 250 300 ẹ̀ máa ń dáná yẹn nìyẹn but to God be the glory Ọlọ́run jẹ́ kó rọrùn fún wa pẹ̀lẹ́yìn tí Ọlọ́run ń lò ẹ̀ support wa ẹ ò ní jábọ́. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Láwọn èèyàn kan máa lọ ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o mo tún appreciate you ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o. Okay. Gabriel. Báwo ni?